irọ́ wọn pa fún yóò aláàfin làgbọ́ ọba o aláàfin làgbọ́ ọba ẹ bá bẹ́ẹ̀ nìkan díje rẹ̀ kò tí ẹ̀ ṣe é jiyàn ni ó ní pé aláàfin wa supreme ní o bá rè sí ju àwọn yòókù lọ. wọ́n ní kò lẹ́tọ̀ọ́ àti bá aláàfin du òyà rárá tàbí yóò bá du àgbà rárá ó kéré sí aláàfin. ọ̀ọ́ni ẹni ọba mọ̀ dáadáa lọ́ba sì ń fẹ́ àlàáfíà kó jẹ́ kí ọ̀nà ọlọ́jọ́ kò jẹ́ ọ̀làjú ti bàǹkà jẹ́. wọn ò gbọ́dọ̀ jẹ́ Ọọ̀ni lẹ́yìn aláàfin. wọn ò gbọ́dọ̀ jẹ́ Ọọ̀ni lẹ́yìn aláàfin kí wọ́n tó lè jẹ́ Ọọ̀ni aláàfin náà wà fọwọ́ sí lọ́fẹ̀ẹ́sẹ̀ sí. ẹ rí i pé ní gbogbo ààfin pátápátá po aláàfin onìkan náà ló ní kóòtù ó sì ní magistrate ó ti ní supreme court nínú ọ̀nà ààfin náà fàlàfin kò sí ọba náà nílẹ̀ Yorùbá kò sí ọba náà nílẹ̀ Ìgbò tó ní bẹ́ẹ̀ ẹ nígbà tí ogun délé rẹ̀ níjọ́ kìnìún àná bọ́lá àfin lọ́ba wọn gbogbo ọba Yorùbá láyè ọ̀dà èdè tá à ń sọ nǹkan sédè fẹ́ ni. èdè Yorùbá ni èdè Ọ̀yọ́ ni. èdè Ọ̀yọ́ là ń sọ tí Yorùbá bá lọ sí ogun Yorùbá ṣẹ́gun kí wọ́n sọ pé kí wọ́n lọ wọnú gbogbo onú ìwé pátákó ibi tí Yorùbá ti pàdé ogun tẹ́ ń dìtì Yorùbá rí. ní tí ń bá Aláàfin do èmi ọgbà pé Aláàfin ẹgbẹ́ Ọọ̀ni bá Aláàfin do yòó ó yẹ kó mọ̀ pé Aláàfin ni àgbà ọba Aláàfin mẹ́bí Ọọ̀ni gan nígbà tí nǹkan fẹ́ dàrú tó bá wà bí Aláàfin kó dáríjà wọn tó bá bá Aláàfin tí má bá du ipò ó ti ṣìnà o ó ti ṣìnà o ẹ sọ fún bẹ́ẹ̀ ó ti ṣìnà kó yẹ kó bá Aláàfin dupò rárá Aláàfin bàbá rẹ̀ Aláàfin ní ìfún jẹ́ Ọọ̀ni bàtà wí kọ̀lẹ́tọ̀ àti bàjẹ́ wọn bá dòye bóyá àwọn olóṣèlú kankan bóyá wọn wà ní wọn ní fi ń sèbáà ní ara bóyá kó lè bá ṣe bẹ́ẹ̀ kó lè gba alájọ Ọọ̀ni kì í sọmọ Oòduà bẹ́ẹ̀ ni Aláàfin ọmọ ọ̀ràn yẹn ni nígbà tí wọ́n fi wà ní péréko ọ̀sẹ̀ tó lè bá Aláàfin dòye Aláàfin ni wọ́n nígbà tẹ̀yìn alága Aláàfin ni alága gbogbo lọ́balọ́ba nílẹ̀ Yorùbá yìí ó sì ní àgbà ọba nílẹ̀ Yorùbá yìí kò sẹ́ni tó lè bá dùn láíláí ẹni tó bá bá dùn ó ń jọ òun ni ẹni tó bá bá dùn ó ń jọ òun ni ẹni tó bá dùn ó ń ṣe alájọbí kò sí ọba kankan nílẹ̀ Yorùbá káàró jire tó lè máa bá Aláàfin du oyè tàbí lè bá du ipò Aláàfin làgbọ́ ọba o àwọn tí wọ́n bá dùn kí wọ́n lọ tọrọ àforíjì wọ́n lọ túbá lọ́dọ̀ rẹ̀ wọ́n lọ túbá Ọọ̀ni tí ń bá Aláàfin du oyè èmi ọgbà pé Aláàfin ẹgbẹ́ Ọọ̀ni bá Aláàfin du oyè ó yẹ kó mọ̀ pé Aláàfin ni àgbà ọba Aláàfin mẹ́bí Ọọ̀ni gan nígbà tí nǹkan fẹ́ dàrú tó bá wà bí Aláàfin kó dáríjà wọn. ṣé Aláàfin tòní àbí tàná? Aláàfin tẹ tọ́lọ̀ yìí Aláàfin àná tọ́lọ̀ yìí wọ́n wá bí Aláàfin èmi àti Ògúnmọ́lá ó ti kú báyìí o àti mẹ́ta ni bàbá Ògúnmọ́lá tí Ògúnmọ́lá èmi lájọ lọ síbẹ̀ lájọ lọ sí Ilé-Ifẹ̀. nígbà tí wọ́n wá tán nígbà tí wọ́n rẹ̀ yìí náà lọ. ọgbọ́tọ̀ wí ọmọbọjà ọmọ mi ló ṣe Aláàfin ló bá fún Ọọ̀ni nígbà tá a fi lọ ó ṣe dáadáa gbà náà ó ní bàbá òní Aláàfin tó sọ fún mi bàbá àti bàbá Ògúnmọ́lá nìyẹn bó ṣe á di ó ṣe á yí bírí tó wá di pé ó wà fọdà rẹ̀ wí Aláàfin kò sí Aláàfin ilẹ̀ Yorùbá kò sí ẹni tó lè bá Aláàfin dúró ẹni tí ìbájà bẹ́ẹ̀ tí ó lè ní Benin àmọ́ Ọọ̀ni bóyá àwọn olóṣèlú kankan bóyá wọ́n wà ní wọn ní fi ń ṣe báyìí kò lè bá ṣe bẹ́ẹ̀ kó lè gbọ́ alájọbí